súnmọ́ bí ẹ máa bọ̀ ẹ fojú ló ń jẹ ẹ wá wo MORAYO tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ. ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ. ohun tí a bá sọ mọ́ wá dà lẹ́yìn ọ̀la wọn o. lẹ́yìn ọ̀la wọn. ẹ súnmọ́ bí ẹ máa bọ̀ ẹ fojú ló ń jẹ ẹ wá wo MORAYO tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ. ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ. ohun tí a bá sọ mọ́ wá dà lẹ́yìn ọ̀la wọn o. àwa òbí ó yẹ kó yé wa ọ̀tọ̀ lẹ̀kọ́ ilé ọ̀tọ̀ lẹ̀kọ́ ìwé tó ń gbé ọmọ débi gíga méjèèjì ló ṣe pàtàkì ká kọ́ ọmọ wa kò yẹ kí a fi ẹni ọmọ bá ọ̀la wọn jẹ́ o. ẹ súnmọ́ bí ẹ máa bọ̀ ẹ fojú ló ń jẹ ẹ wá wo MORAYO tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ. ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ. ohun tí a bá sọ mọ́ wá dà lẹ́yìn ọ̀la wọn ò fẹ́. kí ló tẹ ẹ̀kọ́ ibẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ti rẹ̀ ra mi lè máa bẹ̀rẹ̀ mi máa rẹ̀ ra. ọ̀gá àbújá ìjókòó nìyẹn ó máa jókòó ọba rẹ̀ pẹ̀lẹ́ síbẹ̀. má lọ lọ́wọ́ àtàwọn ẹ̀ má fún mi lówó ni olórí ẹni àwọn afẹ́balẹ̀ ju ẹni má fún mi lówó ni olórí ẹni. àmì ọlọ́run ń dún alínú wọ́n ní tí mo bá kọrin kò máa láfiwé kí ló ń fẹ́ gbé tí mo bá kọrin kò fẹ́ láfiwé. wọ́n lọ gbé spẹ́ẹ̀tì wá ń bẹ̀rẹ̀ jọ. olómi yẹn dájá fún mi sí kí ní ìdí ẹ̀ wọ́n gbé yẹn gbé yẹn gbé. lórí ẹ̀kọ́ ẹ̀wò tó yẹ̀ ṣe gé gan lórí ẹ̀kọ́ dàbí gún báyìí ẹ̀ tún wò. ta ló to búlọ́ọ̀kù báyìí tó bẹ́ẹ̀ fọ́ ni. oyè dáhùn. pẹ̀lẹ́ máa di à. oyè yà máa lọ gbé sí wa. mo ti kọ́ ilé ìṣiríṣi ilé ayé mi. mo ṣe jọ máa ní mo ṣe jẹ́jì máa ní ọ̀gbẹ́ni mustapha tó wọ́n ní kò ṣiṣẹ́ ní ìlú òde ilé pàgbé lẹ́yìn. torí lọ́nì kò wá kọ́ àgbẹ̀. àbúrò pàṣẹ. ó dẹ̀gbọ́n náà stúdíò lọ àbí wọ́n ṣe wá kọ́ nílé fanọ́tẹ̀ tiẹ̀ náà. àwa nìyẹn. ó dẹ̀ ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́. ẹ wọ ẹrọ a máa ṣe blọọkì ẹ má jẹ kó fọ o ètí wọn fọwọ́ kan gbé blọọkì tó bá fọwọ́ àtọ ìwọ pẹ̀lú ẹtí wọn bá sọ̀rọ̀ ẹlẹ́jọ́ o. àbí orí ìdáná. ọlọ́run kò wáyé màá ní kán bẹ́ẹ̀ ra gàrí àti tútù àbọ̀ṣẹ̀gbẹ̀ kan bẹ́ẹ̀ ó ń bọ̀ àbọ̀ṣẹ̀gbẹ̀ kan bẹ́ẹ̀ wà á mú gàrí tó gbọ́ jáde sí àbọ̀. ẹgbẹ́ fẹ́ ti bọ́. ẹ kó búlọ́ọ̀kù wá. olómi máa bọ́. àdúrà ṣe lọ́dọ̀ làwọn ènìyàn ń bọ̀ wá ọba tó lè má yọ̀sẹ̀ ẹ̀rí ìkẹyìn ọba tí ń jẹ́ mi bọ̀ pẹ̀lú báyìí ọmọ ìlú ọmọ ìlú ọba onígbà òṣèré Jésù Kristi àmì Jésù sí Adam ẹ pẹ̀lẹ́ mà ẹ rà sà. níjọ́ tí mo wá sí bíbá ẹni tí mo bá ń padà bọ̀ kí n mú bá lè mú wa àwọn ni mo mú wá yìí. ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ìdìde ọmọ gbàdúrà fún mi ẹ pẹ̀lẹ́ tí láàjìrá máa mi tango mi. wọ́n lè ní káwa. bẹ́ẹ̀ ni ohun tẹ́lẹ̀ dání kí n sọ fún ìyàwó yín wípé wọ́n di wọ́n ṣẹ̀ṣẹ̀ sí oyún tó wà nínú ìyàwó yín yẹn sẹ́ ọ̀run ní kí n sọ fún yín pé ọmọ ológo ni àti pé ọmọ májẹ̀mú ni ìlérí òdẹ̀ ní yẹ̀ bá bàbá májẹ̀mú jẹ́ ó ní ìlérí kò lè yẹ̀ ìlérí kò lè yẹ̀ ìlérí kò lè yẹ̀ báwo bàbá májẹ̀mú jẹ́. ẹsikísà ọ̀run ní kí n sọ fún yín pé ìwásáyé ọmọ yìí
yóò ṣe àǹfààní púpọ̀ fún ẹ̀yin àti ìyàwó yín yóò sì gbé ẹ̀yin àti ìyàwó yín lọ síbi gíga yóò sì mú àtúnṣe tó dájú wá sínú ìdílé níwájú ọba táwọn gbọdọ̀ pè jẹ́ nìyọ mo rí pé ẹ jẹ́ ọlọ́gbọ̀n nílé ènìyàn sì láàjà ara kàámi àfẹ́ ìlàlí kàába ègbè ní fẹ́ni tó wí nígbà tí Ọlọ́run kò wí amú mi rí pé ẹ jẹ́ ọlọ́gbọ̀n nílé sà ṣùgbọ́n ẹlẹ́dàá ní kí n sọ fún yín pé ohunkóhun kò gbọdọ̀ ṣe ẹlẹ́dàá ọmọ yìí ẹlẹ́dàá ọmọ yìí dọwọ́ ẹ̀yin àti ìyàwó yín nítorí pé kí ni ẹlẹ́dàá rẹ̀ ṣe kókó sí ẹ̀yin méjèèjì àti pé wíwá sílé ayé rẹ̀ yóò jẹ́ ìrọ̀rùn fún ìdílé yìí ẹsikísà ṣùgbọ́n ẹ jẹ́ ọlọ́kàn nílé ìbá dára ìbá sùn kí ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún jù ṣé rí àwọn àkókò kan ń bẹ nígbà tí ẹ bá bí ọmọ náà tán yóò máa fẹ́ máa wo àwọn ìwà kan àwọn ìjọ̀gbọ̀n kan tàbí kejì ẹlẹ́dàá ní kí ẹ fi inú dúdú kí ẹ fi fà mọ́ra nítorí pé kí ni a fi ń dán ìgbàgbọ́ yín wò ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣiṣẹ́ ìrìnjú rẹ̀. ẹ ṣe yes sir. ṣé ẹ ti délẹ̀ àjíǹde ara ó máa jẹ èmi jẹ́ rí mi ń ṣalágídí o ṣùgbọ́n tí ọ̀rọ̀ bíi kò sówó bá ti wọ̀nyí ó máa sọ̀rọ̀ dára gidi ni ṣé bí ọkùnrin ni mí ọkùnrin sì lẹ́yìn náà for the past 12 years since mo ti jáde university ẹ rí pé mo ṣe nílò ẹ wò mí dáadáa ṣé rí àti jẹ́ o àti mú o àti wọ́ṣọ́ obìnrin ọrùn ọkùnrin ló wà ẹni wá ṣe tán ó tàn mí ó wá lóun lóyún ṣé àsìkò tí ẹ̀ sọ pé irú mi lóyún ni tẹ́ ẹ bá gbọ́ ẹ̀ ní bá ń pín pásítọ̀ ẹ bá ń wí ṣe rí láti bí ọ̀sẹ̀ mẹ́rin sìn mo lè sọ pé bóyá ọ̀sẹ̀ kan nú ẹ̀ bóyá láti jẹun àárọ̀ àsán àti dalẹ́ dáadáa ìjọ kájẹ 101 àbí kájẹ 001 bá ṣe ń ṣe nìyẹn ìyẹn kò tí ì tán síbẹ̀ ìbáṣẹ ẹ̀ṣẹ̀ sùúrù ṣé àwa tún gbọ́dọ̀ bímọ náà tán kí wọ́n lọ lékejì pé ẹgbẹ́ ẹ̀yà wa gàrí o ká máa sókè gà jọ káwá máa sókè gàrí ọjọ́ mẹ́ta lẹ̀ ká tó lọ máa fún ọmọ sódà bẹ́ẹ̀ ó kúkú sàn ká má jẹ́ kí ọmọ yẹn wáyé ju pé kó wáyé ká fìyà jẹ lọ. ìrètí tó ń pọ̀ máa ń sọkàn láàárẹ̀ olórin kan ló kọ́ ló ní ìrètí tó gbọ́ máa ń fa ìrẹ̀wẹ̀sì. ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn ìrètí bá fẹ́ pẹ́ jù ó lè mọ̀kàn ṣáàkó lọ tètè ṣe tèmi dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. yes ibi tí mo lọ gan nìyẹn ẹ bá mi sọ fún bàbá gọ́ọ̀dù ẹ bá mi sọ fún ẹ fẹ́ nu àṣeyẹ sọ fún pé kó tètè dá mi lóhùn lásìkò tó máa fẹ́ ìrẹ̀wẹ̀sì tí ń pọ̀ jù ló sọ mí dá alágídí mi sí alágídí bẹ́ẹ̀ ṣe wò mí ẹ bá mi sọ fún un. ta ló lè túṣẹ́ olúwa o kò sí kò sẹ́nìkan oṣó ló fẹ́ túṣẹ́ olúwa o kò sí kò sẹ́nìkan ohun kan aṣòro ṣe fún Ọlọ́run rí. mo gbà pé kò sí. ẹni bá létí ó gbọ́n tí ẹ̀mí ń sọ ohun tá mú mi rí ni wípé nígbà tí ọmọ yìí bá wá sílé ayé tán ọ̀rọ̀ yẹn wá dàbí pé nígbà tí Ọlọ́run dá ìkọlọ sóní padà tó wá ń ṣe wá bí ẹni tí ń làlá. ṣùgbọ́n ìkìlọ̀ tá a ní kí n ṣe fún yín ni wípé ẹ kò gbọ́dọ̀ fi ẹlẹ́dàá rẹ̀ ṣe é. ṣé dẹ́ sọ fún mi ni pé tí a bá fi ẹkún sùn ayọ̀ la máa fi jí. ẹ mọ orí tẹ́ ọ máa kọ ẹ sọ pé ìwọ Ọlọ́run yọ ọwọ́ mi sókè tètè ṣe Ọlọ́run mi kò tó pẹ́ nítorí tó bá lọ pẹ́ ayé àṣẹ ẹ̀yẹ mi. ẹ já gbàdúrà ètò ìṣe o kíákíá lè. ọmọ dára ọmọ ṣé gbogbo nǹkan tí mo sọ látàárọ̀ sí kò létí àbọ̀rọ̀ mi ò yí ẹni. ṣé ìwọ̀n ẹ̀yin ti gbàgbé ọ̀rọ̀ tí pásítọ̀ sọ ni pásítọ̀ sọ wípé a máa bí ọmọ kan tó máa lé gbogbo iṣẹ́ ayé wa ìdánù àbẹ́tí lélòmíì ń ta tẹ fún lóyún ni ṣé fẹ́ pa mí dànù tẹ́ bá pa mí mi níjẹ́ sí mi máa wá lé yín kiri ni ẹ fi mí lẹ̀ mí. ṣàánú mi ò mọdún tí mo ti ń wáṣẹ́ kiri tí mi ì rí ni. ṣé yóò fẹ́ jìyà kẹ́ tó jọ ọ̀rọ̀ yìí. tọ́lá ni àṣírí ò ní tú kọ̀rọ̀ kò ní tú gbangba ṣàánú mi alàgbà tó sọ̀rọ̀ sọ pé á jìyà tó yìí tí ó mú wa lómi ọbẹ̀ kó tó di parọ́ ọmọ mi. ẹ̀wọ̀n ni òbí ṣẹ́yún ẹ̀rì bá tèmi jẹ́
àṣírí ò ní tú nígbà oyún bá fẹ́ di bí oṣù mẹ́ta sí wọ́n ní ká lọ sí hospital ká lọ rẹ́jísà fún antinata tún lù sí sùúrù gbogbo àwọn àrùn kéékèèké kan wà tó máa ń ṣaláboyún bó ní tí máa ṣe. Ọlọ́run jẹ́ kí àìsàn ṣe mí tí máa fi bí ọmọ ìkó ní sí àrùn tó máa ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ọkọ bá gba ọ̀tún kó wáṣẹ́ lọ kí ìyàwó gba òsì kó wáṣẹ́ lọ kọjọ wọlé wá lálẹ́ iṣẹ́ ló bùṣe ẹgbàgbé ẹ̀. ọmọ dára ọmọ àbí ìdùnnú fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ ọmọ. Ẹ ṣàánú nítorí oníṣẹ́ ńlá ẹni Ọlọ́run bá bùn ó bùn mí ẹjọ́ ẹlẹ́jọ́ rẹ lọ́rọ̀ níbi tí yín o àkóbá àdábọ̀ níjà tí yín ẹ ṣeun o ẹjọ́ ẹlẹ́jọ́ níbi tí yín o ẹ ṣàánú mi nítorí Ọlọ́run o ẹ ṣàánú Fáìdà obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra èèyàn ló bá ṣe èrú èyí kò lè má yé jẹ ẹ ṣàánú Fáìdà ìyàwó ìbí o ẹ ṣàánú Fáìdà obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra èèyàn ló bá ṣe èrú èyí kò lè má yé jẹ ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra ẹ ṣàánú Fáìdà obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú èyí kò lè má yẹra ẹ ṣàánú mi torí Ọlọ́run àkóbá àdábọ̀ níjẹ́ ti yín o ẹgbẹ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní wọlé tọ̀ yín ẹ ṣeun o àkóbá àdábọ̀ níjẹ́ ti yín o gbogbo àkólọ yín tó lọ ní ọ̀padà o Ọlọ́run á ṣàánú yín o ọwọ́ tẹ̀ fi fún lówó ẹ̀ ní fi gbọ́mọ yín sí ẹ ṣàánú mi ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣàánú mi nítorí ànábì Muhammad ẹ ṣàánú mi nítorí oníṣẹ́ ńlá ẹ ṣàánú mi nítorí ànábì Muhammad ẹ ṣàánú mi. Gbé nǹkan tó máa gbé jọ. Ọmọ èèyàn kan má lọ ro bí ìròyìn oòrùn lápá. Mo gbére mi dé. Ẹnì kan má lọ ro bí ìròyìn oòrùn. Wọ́n tí mi ò ṣe kàfọ́ mẹ́ni bọ́ọ̀dì sọ o. Owó bá Ọgọ́gàn. òṣìṣẹ́ kí á fún mi. Fagbe ní gbére fagbe ní gbére fagbe ọ̀gbére fagbe. Tètè. Fòmúlẹ̀ bú jẹ̀pẹ̀tẹ́ mi wàhálà ti ẹ̀ nìyẹn. Ramani ẹ lọ jókòó ni ọ̀sẹ̀ tí ń pẹ́ já ṣiṣẹ́ ẹ̀ka kúrò ń bẹ́ẹ̀. Bàbá ẹ wò èmi ti ṣiṣẹ́ lọ́rùn o mo wá gbóhùn ayé ni bàbá ṣe ti gbọ́. Ẹ wọ ẹ fi mi sílẹ̀ ìjọ. Ọ̀gbẹ́ni kí ló tiẹ̀ máa ń ṣe é gan ọmọ pàgbàlagbà lẹni tó ń bá sọ̀rọ̀ yìí. Àwọn jẹ́ kejì kún ẹ̀yìn ọ̀gbẹ́ni ibi tó ń síyàn sí ń sin ọtí kọ́lé síbẹ̀ o. Bí lágájọ́. Jáde àrùjọ. Ó tiẹ̀ máa ń ṣe èèyàn ìgò ọ̀gbẹ́ni àká. Jáde mọ́jọ. Ẹ jọ supervisor iṣẹ́ nǹkan. Mr. Ajani wọ́n jáde fún wọn láwọn fẹ́ lọ jẹun kò dẹ̀ pẹ́ sí tán lọ o.
Supervisor, mo ti béèrè lẹ́ẹ̀kan. Mo lọ jẹun ní sà. Wọ́n lọ pé o lọ jẹun ní pẹ̀lẹ́ kúṣẹ́. Àwọn materials sọ pé o need bíi. Cement, àdínígi grafo yẹn bíi tipa mẹ́ta ṣá. Yẹ̀pẹ̀ yẹn náà bíi tipa méjì. So kẹ̀lẹ́ bá fi owó díẹ̀ sí díẹ̀ torí àwọn alágbàṣe yẹn sà. Ṣé o wá ṣọ́ pé a tó? Alágbára Ọlọ́run sà. A tó? Alágbára Ọlọ́run. Ó dàgbà àti gbé lókè before weekend lágbára Ọlọ́run. Okay, I will be very grateful. And bàbá yẹn kí ni o ti ríṣẹ́ sí? Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ bàbá yẹn lára mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn lára mi. Your main is good. Bẹ́ẹ̀ni sà. Mi ti gbàdúrà kan kú omi tá a máa fi parí iṣẹ́ sà. Ó ti o ṣe pé is quite nice. Bẹ́ẹ̀ni sà. Wọ́n kì í sà. Ẹ lẹ́sà o. Ẹ ṣeun, ó jàre. Ẹ kọ̀ wẹ̀. Tí o bá ti di ọ̀la bíi around 8 o'clock, màá fẹ́ kó wá sí ọ́fíìsì mi so màá lè make available owó àwọn items tó sọ ni. Ṣùgbọ́n ó máa dókè ló sọ o. Ó máa dókè ló sọ o. Mo trust ẹ. I will be expecting it tomorrow. business ló ń ṣe yẹn ni kan fún ẹ níṣẹ́ kó máa take 2-3 days kó tó parí ẹ̀ kí ni síta wọn akẹ́yìn tí wọ́n mú wá tó ní kó kọ́. ìfúnpá kí iṣẹ́ ìfúnṣe lọ́wọ́ tẹ̀lé pé kò tó lè wá jẹ́. mi kì í bá ọ̀lẹ ṣiṣẹ́ o mi kì í bá ọ̀lẹ ṣiṣẹ́ o sórí lè wà lọ sí photocopy mẹ́ta wàá mú kan sí fáìlì chairman wàá mú kan wá sí orí tébù mi ìtọ́jú wọn wà lọ fún accountant wọn fáìlì gbọ́ báyìí bá jẹ́ kí ló tó yá bójú mistake bẹ̀rẹ̀. Ọ̀gá. How are you? Báwo ni? Ṣé fáìlì tí mo dé mo fáìlì yẹn lé? Bẹ́ẹ̀ mo wá sọ́fíìsì ní ìlànà bọ̀ ẹ̀ sí àwọn. Ṣiṣẹ́ bí iṣẹ́ máa ṣiṣẹ́ bí iṣẹ́ ìpìlẹ̀ sọ́fíìsì mi ń bọ̀ àwọn òsì. Manager, èwo ni ẹ kó sì yẹ tó lọ sáìtì lé nìyẹn? Okay. Ṣé rí àwọn ẹnjìnà aláìka máa dàgbà dáadáa kan wá sọ́fíìsì anytime la lè bẹ̀rẹ̀ sáìtì. And how you enjoying the new office? Ó wà wálé jẹ́ òsì. Mo gbọ́ kí wá rí ẹ̀ náà. Wọ́n ti pè ní sáà. Kí ló wà ń bẹ̀? If Mohammed doesn't go to the mountain will go. Pẹ̀lẹ́. Ẹ ṣáà tí mo tẹ ní fẹ́ wá rí fún tẹ́lẹ̀ ní. That's right. Mo ti ṣe budget lórí kíní proposal tẹ fún wa yẹn. Okay. Nígbà tí mo ṣe látòkè délẹ̀, ìṣòro owó yóò gbọ́dọ̀ náà ju $150 million lọ. 150 million. Bẹ́ẹ̀ o dẹ̀ sure. Ẹ sà, àti bẹ̀rẹ̀ àtàrí àtògùn ẹ̀, mo dá lójú kò gbọ́dọ̀ $150 million lọ. Máa wá wò ó. 300 million naira la charge me. 300 million? Mo charge wọn. Ọ̀gá, profit wa nìyẹn yóò ṣe kíni. Kásá ti ṣe iṣẹ́ wọn kó ṣe kíni kó dà. In fact, tó bá rí bẹ́ẹ̀, tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀, wà á smile. In fact, wà á tún rẹ́rìn. Ok, kó fún wa díẹ̀ fún nìyẹn, jẹ́ sáré lọ́fíìsì, mo fẹ́ vet mi file. All right, kúṣẹ́ pẹ̀lẹ́. 300 million.
Iyoma. Man, proud of you. Daddy. Congratulations. Thank you. Kí ló dé? Wọ́n ní kàkà kí n bí ẹgbẹ̀rún ọ̀bùn tí mo bá ti bí kan ṣoṣo ọ̀gá máa ròyìn ara yín lójú. Lovely. Olórí. Congratulations. Thank you. Ayọ̀ wa ò ní dìbàjẹ́. Ṣé wàá rí ohun tó wọ̀nyí lóun fẹ́ lọ ṣe ní skul yìí àyè ní jẹ́? Gbogbo la mọ̀ táwọn ọmọ ní tíátà yìí dà sí gbòòrò. Gbogbo la ń gbóríṣiríṣi ìròyìn tí ó jẹ́ pé inú yìí ò dẹ̀ dùn sí. Lọ́ọ̀ wà ń bẹ̀ ọmọ mi ò ṣe. Dókítà wà ń bẹ̀ ò lọ kà. Kí ló wá dé tó jẹ́ tíátà àti pangoro? Ò ṣe my dear. Fọkànbalẹ̀. Àwọn tíátà yìí ìjọ ń gbà tá à ń fi ẹrù lórí kiri ó nìyẹn. Ìsín àwọn graduates wọ́n ti ẹ̀ ń wọ́nà láti wọ́n sí ni torí wọ́n ti mọ impact tí àwọn oní tíátà yẹn ń kó. Tó bá ti rí ilé tó dàrú nísìn tí wọ́n bá ti wo fíìmù báyìí ilé yẹn tó ń tò ní ìyẹn kékeré. Fẹlá Aníkúlápó Kútì tí gbogbo ayé mọ̀ yẹn oníkọ́lọ́ ní kó lọ kọ́ lọ́ọ̀ ni bàbá àtìyẹ́ ẹ̀ ràn ìgbà tó dọ̀ ló change bí ọmọdé tí lóun fẹ́ ṣe music tẹ́lẹ̀ tí mo ra gbogbo àwọn kíní fún ó tún wá change mind ẹ̀ pé òun fẹ́ ṣe tíátà kí ló ṣẹlẹ̀ dáwọn ní tíátà àbò ti rí àwọn fíìmù kan tó ní rí backup music bẹ́ẹ̀ kó sí so gbogbo ẹ̀ ló dẹ̀ fẹ́ kókó báyìí sí. kí ló fa eléyìí kí ló fi eléyìí. àìdáfilẹ̀ ayọ̀ ni ayọ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ má wàá lọ ṣe gbogbo wọ́nranwọ̀nran yìí lọ́hùn-ún. Mommy, don't worry. I'll make you proud. I swear I love you. Come over to me. Ojo owó bàbá. Mommy, let's say mo lóyún kan fún yín. Okay, mo fẹ́ gbọ́. Àti fún èmi náà. And mommy. Ìyá ni wúrà iyebíye. Ìyá kò ṣe fọwọ́ ra. Ọlọ́yún mi fọ́ṣù mẹ́sàn-án. Ó ṣe ẹ káàbọ̀ ẹ sọ̀kalẹ̀ ilé ọkọ mi báyìí. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Olóyún mi fóṣù mẹ́sàn-án. Ó pọ́n mi fọ́dún mẹ́ta. 3 good years. Kìíní bàjẹ́ ìwà gbàgbé rẹ̀. Ìyá mi mú pọ̀. Shaki! Ma. Àwọn provisions àti nǹkan tí mo ní kó bá mi rà kí lè tó rà. Àwọn iṣẹ́ tí mọ́mí lè ṣe ni mo ṣe lọ́wọ́. Kí ló kàn pẹ̀lú iṣẹ́ tí mọ́mí rẹ̀? Mo ní kó bá mi ṣe nǹkan ó bá mi ṣe. What kind of rubbish is that? Gbogbo àwọn aṣọ tó ní kí bá wọn fò ní. God, shut up! You are irritating me, you disgust me. You rubbish when I come from Mọ́lájọ́! Hey! Mom, that is kind of imagine when you come back with provisions for the jealous school only. Connecting our provisions with this idiot. Níbi ayé ẹ̀ tí máa túbọ̀ tó pè ní idiot, máa tọ́jú ẹ̀ fún ẹ. Ó ti sọ̀rọ̀ ẹ̀. Ṣé òun bá a bí? Dáná sọ. Mommy, báyìí ẹ mọ́ bẹ̀. Irú nonsense wo ni ẹ? Láti jẹ ìgbọ́nú ẹ̀ mú láyé ẹ̀. Ìwọ ò lè lọ́ra, ọlọ́fẹ́ jẹ́, ìwọ kọ́ ló ń kọ́ lọ skul, ó lè lọ́ra ni. Mo lè bí ìkọ̀kí sọ di 10 ni. Ó mọ̀ wípé máa ṣe bẹ́rù làbọ̀ mọ́ ni. Mo ní kó yẹ máa pariwo mọ́mọ́.
ó tó kọ́ lọ sí school ṣé ò lè rà fún rẹ̀. Mommy, that is not the point. The point is idiot ní gẹ́ yìí. láyé mọ́ ti sọ bẹ́ẹ̀ mọ̀ tí wọ́n tún gbọ́ wípọ̀ kígbe mọ́ máa gbọ́ ojú ẹ̀ pẹ́. Mommy, orí kí àyọ̀ ẹ̀ máa a sọ bẹ́ẹ̀ mọ́ ìyá ọlọ́ bí ni. olú ọmọ mi fún ṣáàkì olú fún ṣáàkì àbí. ẹ wo bẹ ṣe tán tó yọ̀ dín. ó gbọ́ ọmọ mi lórí. kí ni. dúró ṣé o ti gbàgbé ni. pé kí ni pé ẹ fẹ́ tọ́ iyọ̀ kọ̀ọ̀kọ́ yọ̀ dín ẹ fẹ́ tọ́ iyọ̀ kọ̀ọ̀kọ́ di mẹ́wàá mọ́ yín lọ́wọ́. torí ṣáàkì sí ló ṣe gbọ́ ọmọ mi lórí simple torí pé ìwọ ló gba ṣáàkì síbí àtọmọ ọ̀dọ̀ mo sọ àṣọ ẹgbẹ́ lẹ́yìn ló máa lọ. èmi ló máa kúrò nílé mi èmi ni ọmọ ṣáàkì máa kúrò nílé mi òun ló máa mi fún ṣáàkì. ok that's all right. jẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ kó di mẹ́wàá. Daddy, mo ní kó bá mi ra provision àbí àwọn ọmọ tí wọ́n kọ́ lọ sí school kó wọ́n bá mi ra ní. ok sorry. má ha ẹ rárá o mi ìfẹ́ problem má ha ẹ rárá o. kí ló mọ yẹn mọ̀ kí ló mọ̀ ọmọ tó wá látòkè ọ kí ló fẹ́ mọ̀. bàbá Morayo lè bọ́mọ ìjẹ́ Toyin. I know this is what you do. Ben on the all the time. Okay, let's just go inside. Let's go. Tí wọ́n wá ń gbé igbá ìrẹ́gbẹ́ ìyà òbí lórí àwọn ọmọ wọ̀nyí o bóyá ni kò ní já sásán o. Èmi ò máa ń láìka tí máa bá rú ọ̀rọ̀ yìí tiẹ̀. Adé ń bá ẹ sọ̀rọ̀ ó ṣe gángan ṣé tábájọ́ rẹ̀ à lè so tọ̀rọ̀ fúnra wa ni tábà lè so tọ̀rọ̀ fúnra wa kì í ṣọ̀rẹ́. Mo dé ń bá ẹ sọ èmi ò kí ń bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ rìn o tó bá mọ̀ pé ò lè ṣe nǹkan kan fún un wàá bẹ̀rẹ̀ ra sí kí ni wàá sọ fún un kó ṣe pé kó wá embarrass ẹ̀kọ́ àbí kó máa pariwo mọ́ láàárín àwọn èrò. It's wrong. Kémi for crying out loud. How many times máa sọ fún Kúnmi pé mi ò lè help ẹ̀ tí Kúnmi bá fẹ́ ra toothbrush ó máa bá mi tó bá fẹ́ ra toothpaste ó máa bá mi èmi kọ́ ni mo bí Kúnmi àtàn we are not related in any way kó fi mí sílẹ̀. ní sùúrù o bọ́bọ́ yìí sọ fún ẹ ó ní ara dáàdi òun ò yá nígbà tó súnmọ́ pé o ò lè ṣe fún rọra pé wàá sọ fún kò dìgbà tó bá embarrass ẹ̀ náà ṣé dandan ni kò sọ̀rọ̀ sí ni. ó mọ nǹkan nínú gbogbo àwa táwa ní yàrá yẹn ìwọ ló hungry jù o ò dẹ̀ ní boyfriend o ò rọ́kùnrin tó ṣẹ̀ why tó ṣe máa date Kúnmi. ọmọ Morayo kí ló ń ṣe kí ni problem ẹ everybody dẹ̀ ń bá ìṣòro látàárọ̀ o dẹ̀ ń sọ pé kìnìkan o lè help ẹ o lè ṣe gbá o lè ṣe o kí ló ń ṣe ẹnu kí lájọ́ ẹ̀ fún tábà lè bá ìṣòro àdé ń bá ìṣòro o dẹ̀ má sókè bí tẹ̀yẹ. ẹ jọ ta ló sọ̀rọ̀ sí i. èmi ni mo sọ̀rọ̀. ìwọ you're not my friend o kì í ṣe ọ̀rẹ́ mi èmi àtẹ àsìn kálíbà kan náà a kì í ṣọ̀rẹ́ mi ò mọ̀ ẹ́ so láyéláyé don't ever put your mouth sínú ọ̀rọ̀ mi is that clear. tó ń bá ti fẹ́ rí ẹ wọn ò ní fẹ́ fún ẹ máa kí ló dé ó sú mi ọlọ́run sú mi. sùúrù lọ wọn gbà ṣá máa gbàgbé pé a níṣẹ́ nífẹ̀ẹ́ òkúlọ̀. and course lẹ́sìn lẹ́kùn tàdé kò ní ṣe lẹ́kùn tí wọ́n lè ṣiṣẹ́ fẹ́ tó yìí. ó ṣe ló ṣe ń begin change course tó mú tẹ̀lé mú ìtàn lẹ́jọ́. o lè change course change lórí Mohammed ọsọ òjijì àìnú ọsọ àwọn kan náà ni kí ló ṣe jẹ́ ẹ wà pa ẹ fashion. ẹ yọ fún wa lọ́sọ̀ yìí. ó ga o. Morayo wà rà. wọ́n mi mọ̀ wọ́n wà ń bẹ wọn àtàwọn ọ̀rẹ́ yìí. ayọ̀ ọ̀kẹ́ mi everybody wọ́n wà nílé ibẹ̀ oṣù àmọ̀ àtàwọn girls ẹ̀ ṣá. wẹ anyhow Mohammed já wọn ọmọ ẹ lé sí wọn. lẹ́tún já wa sí o lẹ́tún fẹ́ já wa sí o àwọn ọ̀dọ́ ń já ẹsẹ̀ kí ló tún wá fún un. bẹ́tà ọjọ́ rẹ lójú kan. really. má ní mi ò sọ ohun ní ìdẹ̀lẹ̀ bá rú ọ̀rẹ́ tiẹ̀ yìí mo sọ tèmi mother Christmas. Kemi, can you just let me be? Kí ló dé jẹ́ pé gbogbo ẹ̀kọ́ you people are just nagging me kí ló kọ anybody why you people stress me kí ló dé àwọn fún mi problem kí ló dé I'm not
relationship. Kò kí ṣe ọmọ yá mi náà. It's not like go ṣe bẹ́ẹ̀ jàre. Kún mi, ó wá bá mi, ó lóun need help mi. Mo ti sọ pé mi ò lè ṣe. Tó bá fẹ́ ra bedroom slippers, ó máa bá mi ni. Èmi jẹ́ kọ́ ni mo bí. Gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí nag mi. Morayo. Morayo, more than 26, 25 times. The campus is waiting through. I don't understand. Me, my photo share line English. Every time I want the campus, I'm out of after the I will you see I'm a baby. How do you get? Oh, they can understand photo share line English. Oh no, kò sí anything láàrin wa o. Ó kàn pester life mi ni. You know I can't cheat on you. O tẹ ní kí n jókòó. Má bí ti rẹ̀ ní. Ó jókòó. Lọ́bẹ̀ dá wa síbẹ̀. So kí ló wá ṣẹlẹ̀ báyìí, Mohammed? Ọmọ pàtí wà lé ní. O ṣíọ. Jọ̀ọ́ tó bá sì lè jẹ́ off campus yẹn máa gbórí wọlé ni wọn kò máa fẹ́ràn nǹkan bẹ́ẹ̀. Ọmọ off campus ilé ó lè máa hit gan. So kí ló wá ṣẹlẹ̀ báyìí? Tó bá ti mọ̀ pé tí girls bá ti pọ̀ ní party. Àwọn guys máa flow kò dẹ̀ ní sí wàhálà. Ilé ijó wà lẹ́yìn, Àwọn show yẹn lálẹ́ a ní láti lọ. Mo máa lọ o kò ní ìdàtí lọ sọ fún àwọn ará ilé mi nítorí mi ìdí àwọn ọmọ fẹ́ lọ. Ṣé torí nǹkan tẹ́ ra fún mi sí? Àtọwọ́ máa dá sọ̀rọ̀ tí kàn wọ́n. Yàrá sẹ́ẹ̀tì rẹ̀. Ọ̀yà gbé mi. Mẹ́sẹ̀. Àwọn òkè mi dáadáa. Ẹ ṣeun wá ẹ kú ọ̀rọ̀ bí o. Ẹ kú gbogbo Ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi. Ẹ jókòó bẹ́ẹ̀. Bọ̀bọ̀. Ó yọ mi. Ẹ gbórí lé mi lẹ́sẹ̀ báyìí. Ẹ gbórí lé mi lẹ́sẹ̀. Ẹ tíra ẹ̀kẹ́ yí báyìí. Ẹ gbórí lé mi lẹ́sẹ̀. Ẹ rọra ẹ̀pẹ̀lẹ̀. Ṣé ti wà ókè lẹ́yìn? Abẹ́fẹ́ tún kọ́ ni. Ẹ̀gbọ́n mi mo dẹ̀ ń sọ mo ní kẹ́jẹ́ máa gbé yín lọlé torí Ọlọ́run bóyá tá a bá délé wọn á rí nǹkan kan ṣe sí ẹ ṣàánú mi. Àríkẹ́ mo dá yín lóhùn. bá mi tọ́jú Kúnmi àti ìyá ẹ̀. ṣọ́rọ̀ Kúnmi là ń sọ ẹ̀yẹ ẹ̀gbọ́n mi kó sí tó máa ṣe àwọn ọmọ yẹn fa ọmọ ilé ìjọ ẹ jẹ́ máa gbé yín lọlé. Ìyá ọkọ mi ẹwẹ́ bá mi bá wọn sọ bómi ń kọ́ Kúnmi ń kọ́ ló ṣàánú mi. Síbi dára wọn bá yá Kúnmi máa wọlé dènà. Yóò bá yé ìyá ẹ̀ yẹ kó lè yé wọ. Ẹ̀gbọ́n mi kọ́kọ́ yé mi nǹkan kò yé mi ojú yín ló ṣẹ́gun sí ojú yín ló dẹ̀ máa jẹ́ nǹkan kò yé mi nǹkan kò yé mi ẹ má bá mi sọ̀sọ̀kúsọ ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ á máa lọ o ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ á lọ lé o. Ẹ̀gbọ́n mi torí ọ̀nà. Ọ̀rẹ́ ò tẹ̀yẹ mọ́ ifá mú ọmọ kan tí mo ṣe fún kẹ̀ mi ò understand ọ̀dà àwọn ọ̀rẹ́ mi gan mo ti gẹ́ra àwọn ilé. Mo gbé ẹ̀gbọ́n mi kò dá báyìí ẹ̀gbọ́n mi kò dá báyìí. Daddy. Ẹ̀gbọ́n mi. Ayé ọ̀pọ̀ mi o. Ẹ̀gbọ́n mi ẹjọ́ torí Ọlọ́run. Ìyá Akúnmi ó tú ọ gẹ́ ó ti tú ọ àló tú ọ kí n ronú tó kóra rẹ sí báyìí ntọ́sẹ̀lẹ̀ sáti ṣẹlẹ̀. ẹ wo gbogbo tí ọba tí ì ṣẹlẹ̀ láyé yìí ó sì ń dọ́gbọ́n sí. àti wípé ọjọ́ àlá lójú ẹni
ọjọ́ bákan lójú ẹni ojú wa ti dá sí pé ó kú ni kì í ṣe pọ́nrájò ọgbọ́n mo fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀ kó gbàgbé lórí ẹ̀ kó mọ ké sọ́lọ́run nígbà mẹ́wàá. Ojoojúmọ́ náà ni mo máa ń bá wọn sọ pé kó gbàgbé ṣọ́jà rántí nǹkan tó ṣẹlẹ̀ sálọ bí àyùbá náà lọ́jọ́ ọjọ́ sí. A lè sọ pé àwọn ò ní gbàgbé páwọn ò ní fi ọkọ̀ àwọn gan ojoojúmọ́ dẹ̀ ló máa ń ronú ojoojúmọ́ náà ló máa ń ronú. Wo àwọn onírọ̀rọ̀ ẹ̀kúnnú ilé ìmọ̀ o ti gbọ́. Sọ yẹ kó jẹ́ pé òun ní pàrọwà fún ọ tó ọmọ pò tó wà àbọ̀gbọ́ tẹ omi sára kó jẹun tó dáa kó fọkàn ara rẹ balẹ̀ àbọ̀gbọ́ ọlọ́run ó dùn ó tì ọ́ o ọlọ́run ò ní fi ọ́ lẹ́ngbà kọ̀ọ̀kan èyí tèmi wá rí ọ sínú. Káàtì ẹ̀ máa dúpẹ́ ni ọlọ́run gangan ti sọ fúnra ara rẹ̀ ó sọ pé òun lọ́ba alápàdúpẹ́ pé gbogbo ohun tóun bá ṣe láyé yìí ká ṣáà máa dúpẹ́ ni a dẹ̀ ń dúpẹ́ káwọn náà dẹ̀ máa dúpẹ́ ló kù báyìí. Ó ṣe sọ̀rọ̀ ọlọ́gbọ́n báyìí nísìn. Ọ̀rọ̀ ẹ̀ ti ẹ̀ jọ ń lójú lónìí ọ̀rọ̀ rẹ̀ jọ ń lójú. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ jókòó ẹ ìyọkọ mi ṣe. Ayọ̀ǹda jókòó ayọ̀ǹda. Mo dúpẹ́ lọ́wọ́ yẹn kó àdúró tì ẹ fún ìgbà gbogbo rẹ̀. Ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ọmọ yín ní nígbà tó wà láyé. Kò sí ìtí ó ṣàìhàn sí ọkàn mi ń bẹ̀. Gbogbo àwọn nǹkan tọ́kọ mi ní ìgbà tí àìsàn yìí dé ọ̀pọ̀lọpọ̀ láta pé ká lè fi ṣe àìsàn yẹn bóyá ara jẹ́ yá kó tó di pọ́ lọ́jọ́ dé. Ṣùgbọ́n ìwọ̀nba tó kù ńlẹ̀ mo wá fẹ́ bẹ̀ yín kẹjọ kẹ bá mi bá kù mi sọ̀rọ̀ kó lè mójútó àwọn nǹkan tó kù ńlẹ̀ yìí kó má bàjẹ́ kó náà mọ̀ pé òun ti dọkùnrin kó dúró gẹ́gẹ́ bí baálé ilé kó mú bísíǹsì yìí dáadáa kó má jẹ́ ó bàjẹ́ ẹjọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹjọ́. Sórí tó ní kún mi tó sọ a jẹ́ pé rìn mi tún kẹ̀ẹ̀kan bì nù ní wíkẹ́ndì wọ́n wá bì ọ́ wàá pé kún mi kalẹ̀ á pè ṣé ìwọ ráyè ní wíkẹ́ndì. Kò sígbà ìgbà ó lẹ pè mí tí mi ò dá. Wọ́n kọ́. Ìgbà tí n ti níṣẹ́ náà ojoojúmọ́ mo fi ń pààrà bí. Yóò wá dúró sáàrin wa àgbàlagbà ní máa bọ́mọ èké sọ̀rọ̀ wípé bí ó ṣe hùwà ní ọmọ èké ò lè má fẹ́ sí ẹsẹ̀ gbé àbọ̀gbọ́ mójútó nǹkan bàbá rẹ o lágbára Ọlọ́run kò sì ní sí ẹsẹ̀ gbé kò ní sí wàwù gbogbo ìgbà tó ń jẹ rẹ bá wá jiná báyìí asẹ́ni lórí òní sí ọdún gbọ́mọgbọ́mọ ò ní gbé lọ́mọ lọ. Ìwọ aya mi fọkàn ẹ balẹ̀ báyìí. Kí ni mo wí? Ṣe báyìí ìwọ náà mọ̀ tó bá ti rẹ́gbọ́n mi wọ́n á bá sọ̀rọ̀ ó dẹ̀ di dandan á gbọ́ lágbára Ọlọ́run ojú ẹ̀ báyìí wàá fi rí ọmọ ẹ̀ ẹ̀yìn ẹ̀ báyìí wàá fi pọn ọmọ ẹ̀. Ọlọ́run á dúró tí èso gba aya mi Ọlọ́run kò ṣẹ́rù pa ẹ̀ ìyá mi á dojú wò ó. Ṣé Morayo wọ́n sọ sí mi lọ́kàn sí. Kí ni ẹ̀? Ṣé nípa assignment wa? Ẹnu bá sọ̀rọ̀ assignment, ọjọ́ fún assignment lẹ̀. Ẹnu bá sọ̀rọ̀ assignment. Kọ́lá ń sọ̀rọ̀. Morayo, a nígbà tí mi àti Fọlákẹ́ ń bọ̀ láti classroom lọ́sàn-án yìí, wọ́n ní pé òyìn sọ káàkiri náà ni pé dáàdì kú mi kú, ṣé lóòótọ́ ni? So nítorí ẹ̀ ni ẹ ṣe jókòó bíi pé you got better things to say. How's that my business? Kẹ́mi ó sọ pé bàbá kú mi kú àbí kí ló ṣẹlẹ̀ àbí ó kàn ń fi tẹ́lẹ̀ àbí ó fẹ́ sọ fún àbí kí ló dé. Actually nǹkan tí mi try àti sọ ni pé at least ó yẹ kí Morayo lè sọ fún wa so that a lè lọ bá wọn kẹ́dùn ìnáwó kó ṣe pé káwá gbọ́n ta lẹ́yìn ìgbà tó rẹ wá jẹ́ ọ̀rẹ́. Listen, kò ṣe business mi tí bàbá kú mi bá kú. In fact bàbá ẹ̀ nìkan kọ́ ni kó kú kí yẹ kú kó nǹkan kú tẹ̀lé. RIP to all of them. Come rest in peace. It is none of my business. Morayo. Morayo ní sùúrù kí ni bọ̀bọ̀ yìí ṣe fún ẹ̀fọ́ crying out loud? Kí ló ṣe fún ọkùnrin ọ̀hẹ́ ìtẹ̀? Kí ló ṣe fún òkí lè tọrọ rẹ̀? Kí ló dé? Wọ́n ní bàbá èèyàn kú and all you could say is ọ̀dọ̀ òkè bóyá bàbá ẹ̀ kú. Àmì ìdájú tó wá tiẹ̀ jẹ́ pé ẹ̀hìn tara yín kó wá ṣe pé kẹ́hìn tara yín débi pé ọ̀rọ̀ kíyàn kan kú kíyàn má lè lọ show sympathy àbí pé kí ó fún òun kú káwọn family ẹ̀ kú. You know what, Kẹ́mi, ó ṣì lè sọ̀rọ̀ díẹ̀ sí mi. Fọlákẹ́, mo fọlọ́run. Má ever sọ̀rọ̀ sí mi like that. I get irritated. Èmi àti ẹ a kì í ṣọlọ́rọ̀. You're not my friend. Mo mọ̀ ẹ́ rí ni a kì í ṣe ọ̀rẹ́. And moreover, why this Kumi issue?
ṣé o pé ọ̀rọ̀ kún mi yìí ó fẹ́ fàjà láàrin mi àti sweet mi láàrin mi àti Dèjì ọ̀rọ̀ kún mi dẹ̀ ti fàjà láàrin mi àti nínú yàrá ẹ̀ will you people just let me be kò sí ìwà tó kàn pẹ̀lú kún mi let him die let his father die anybody wọ́n fẹ́ kú nílé wọn let them die I'm not related to him please. tí a bá ní any good thing láti ṣe pẹ̀lú life yìí because mo wá rí bí àwọn tó ràn yín wá sí wọn ràn yín wá kékeré wá máa ṣe pé kò you guys should just let me be is that the exam understood. tí wọ́n wá ń gbé ìgbà ìrẹ́gbẹ́ òbí lórí àwọn ọmọ wọ̀nyí o bóyá ni kò ní já sásán o. èmi olórí ẹbí àti ìyá àbúrẹ́mọ̀ àtàláre àti ìyẹ́ ẹ̀ àtijọ́ ṣèpàdé àbọ̀ ọ̀gbọ́n mi lórí ọ̀rọ̀ rẹ inú mi sì dùn wípé ọjọ́ pé ìwọ náà ráyè ọ̀rọ̀ tá a fẹ́ bọ́ sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ pété báyìí ni lórí ọ̀rọ̀ ogún bàbá rẹ sọmọ pé ẹ pé méjì ẹ pé mẹ́ta mo fẹ́ kó o mójútó àbọ̀ ọ̀gbọ́ gbogbo àwọn kọ́ńbìnì tó ní pátápátá n ò fẹ́ kíkan kó ojú àjò rẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo àwọn fáìlì tí wọ́n ní akọ nǹkan sí. àwọn dọ́kúmẹ́ǹtì. dákun torí ọlọ́run dákun torí ọlọ́run Èdùmàrè ò ní sí ọlọ́mọ àlè. ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. èmi gan-an mo yín padà bọ̀ tí máa bẹ́ẹ̀ sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run á dẹ̀ wá dúró tiẹ̀ ọlọ́run ò ní ṣe ẹ́ lárugún ẹlẹ́dàá ẹ̀gbọ́n mi á dúró tiẹ̀ o wàá ṣàṣeyọrí. àmín. ẹyẹ tẹ filẹ̀ ṣé mà pé látijọ́ tí mo ti ń ṣe bọ̀dẹ́ mi ò ná rí ẹ mọ̀ pé mi ò ná rí ẹ bá bí ẹ ìwọ jẹ́ kí ilé iṣẹ́ bàjẹ́ máa ń ná ẹ bàjẹ́. Alare, you don't start your left. No. I want you one now. ẹ̀gbọ́n mi òyìnbó wò lẹ́yìn náà tún fẹ́ ó bẹ̀rẹ̀ òsì ẹ̀ kí ni yọ̀nà ṣé èmi náà rí ni bó ṣe tí mo ṣe lórí yìí ṣé èmi dán ọlọ́nà kí n nà rí. màá ná ẹ lákẹ́ wá gbọ́ lóko. ẹ ṣe sà ẹ ṣe dáadáa tí mo promise yín pé èmi náà ò ní disappoint yín then wo property dáàdi máa mójútó bó jẹ́ kí mójútó then lastly tí n bá need àwọn ìrànlọ́wọ́ àbí advice màmá make sure pé mo yọjú sí lóòrèkóòrè so ẹ ṣe mọ̀. orí àwọn bàbá mi ò ní jí ọ̀dà mọ́ yóò dà fún ọ yóò dà fún ọ. o ní 50 naira lọ́wọ́ mẹ́. mo disappoint mi ni. jókòó ìwọ ń tọrọ 50 naira lọ́rẹ̀ ó tọrọ 50 naira ṣé bí ọ̀sán pọ̀ ọ̀nà nísìn tó kó kúkú bó ẹni èèyàn bá nà séèyàn á máa tọrọ owó lọ́rẹ̀. ọmọ àlè. ẹ bẹ ti bẹsẹ̀ mi lọ́lẹ̀ mi sílẹ̀. lọ́wọ́ fún dádì ẹ̀. mọ́tò Mọ́ráyọ̀ rí nà. wọ́n kí ló tún kún ẹ̀ pẹ̀lú Mọ́ráyọ̀ kí ló tún kún ẹ̀ pẹ̀lú Mọ́ráyọ̀. mọ́tò ẹ̀ ní sẹ́wọ́n ló máa ń kó sídìí síbí. kí ká wá ṣe sí yẹn. Mọ́ráyọ̀. How many times you must find pé kó yé máa bá mi sọ pé anywhere tó bá ti rí mi. Yes, speak to the fingers. I've told you times with that number. Kumi, let's face it, èmi àti ẹ a kì í ṣe caliber kan náà. We are not of the same setting. Mọ́ráyọ̀, take everything to go. Kó ní kó má bá mi sọ̀rọ̀ mọ́. Mọ́ráyọ̀, má tó fi máa gba létí bẹ́ẹ̀ yẹn. Kí wọ́n ló sọ̀rọ̀ ń sẹ́ àpò. You need that to find it because you're too local and rash for my life. But Morayo, you want to follow me? Get into the car. ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ dókítà ò ní pẹ́ wá síbí bàbá fún ọ ní injection
wọn dẹ̀ ní like láti bá àwọn visitors ní bíbá yìí. Èmi gan náà mo kàn lè sáré fún wọn kékeré. All right, ẹ má pẹ́ o. Excuse me. Kúnmi, èmi ti fẹ́ máa lọ torí a ní practical dance drama nírọ̀lẹ́ but tó bá di lọ́la èmi àtàwọn group member máa wẹ̀ ṣó ti gbọ́. UK ẹ̀ tẹ́kẹ̀ ṣe ti gbọ́ ó dàbọ̀. Mo kàwé léètì ní lánàá so mi bọ́tà àwọn guys come on strike so lílájú tí máa lájú ní hospital so UK ló ṣe àwọn ṣe Dixon wá sọ fún mi pé òun ló gbé mi hospital. Ìgbà tí mi gan gbọ́ àwọ̀ sad ó ti yẹ mi ìmọ̀ ọkọ tí mo lè ṣe nǹkan lọ́jọ́ jàǹbọ̀ ń báyìí ni èkì nǹkan tẹ̀ kọ́ wọ́ ẹ̀ ọ̀tẹ̀ náà. But àwọn ènìyàn kò tiẹ̀ lájú ní nǹkan kan báyìí àti òkun ṣàkó fún lóògbé ẹ̀ ṣá. Deji no suspect. Possible na àwọn àṣẹ kò suspect Deji o ò lè conclude bẹ́ẹ̀ náà ṣé ìgbà tí o ń lọ ní from nowhere igi bá igbó abẹ lẹ́yìn báwo ló máa ṣe kó suspect Deji. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí as a union leader ṣe understand mi ní fẹ́ ká fa kínní àbúrò mi yìí so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi àtàwọn students tó kù tó bá ti di ọ̀la ẹ̀ máa ń wẹ̀ bọ̀ láti ìrọ̀lẹ́ ìlọ understand àwọn ọ̀dẹ̀ tí ń ṣe investigation lórí ẹ̀ má stress ara ẹ̀ o ṣùgbọ́n just take care of yourself jọ máa because torí doctor mi fẹ́ kọ́ wá sí ìgbà pẹ̀lú pé mo take care of yourself ṣùgbọ́n mìíràn. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I'm someone that you love me for me. It's better. Kúnmi, sórí gbogbo investigation tí mo ṣe mi ò mọ àwọn tó ṣiṣẹ́ yẹn rárá ṣe. Sórí Deji ní èmi suspect. Nǹkan bẹ́ẹ̀ kò mọ̀ pé mo ti set àwọn boys mo mọ̀ pé with time I'll get the facts lórí nǹkan tó ṣẹlẹ̀ tó ti yẹ. Sórí tó máa jẹ lọ máa jẹun at this time máa lọ ọ̀nà máa fọ́ sí mo ò dábò wà pẹ̀lú ìjọ nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣe. But Kúnmi, sórí mo fẹ́ kí màá tiẹ̀ ká bára wa sọ tọrọ torí time tí màá tiẹ̀ ní ilé láti fi bára wa sọ tọrọ tó ti yẹ ohun tó ṣẹlẹ̀ ọwọ́ Morayo wà nínú. Sure, there's one thing. Sure, inú mi máa ń dùn tí bá ń wẹ̀ ń gbà mí.
inú màá nù pé Ọlọ́run ò dá ẹ lárọ kò dá ẹ lábòkè kò dẹ̀ dá ẹ láfọ́jú just look at you. bóbìnrin ṣe pọ̀ tó nínú kámpọ̀sì why tó ṣe jẹ́ pé ó ṣe máa descend ara ẹ̀ so low to that extent jẹ́ pé Morayo yẹn ni mo máa ridicule ló máa bring gbogbo wàhálà ìsinmi wọn. And for now mo fẹ́ kó fi ọ̀rọ̀ Morayo lẹ̀ kó pàtì síbì kan. omi lè fi Morayo lẹ̀ jẹ́ ká sọ kọ́ mi ó dáadé jù kọ́ ló sẹ́ẹ̀tì mi. ṣòro ọ̀rọ̀ Morayo for now. Cause mo imagine kí wọ́n pass through an institution bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ jáde without problems. For the mere fact pé wọ́n jẹ́ dán ní àárín àwọn other boys. When you pass through it successfully, thank God. But mommy, mo wish kí mi náà pass out bẹ́ẹ̀ honestly. Láṣẹ Ọlọ́run tẹ náà máa ṣojú gbogbo ilé máa ṣàṣeyọrí iṣu yín á wá jìnnà fèmí àti bàbá yín jẹ wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì. Mama Deji. Ọdẹ come on hug your mom. Hello mommy. Ọkọ mi kórìíre náà kórìíre náà. Thank you sweetheart. ọ̀rẹ́ la kún sọ lọ́wọ́ sí. àbúrò ní ó ṣàwù kóun náà dàbí ẹ̀mọ́ láṣẹ Ọlọ́run òun náà ti dàbí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. But actually mommy it is not easy, you know. At the past institution, but you understand, it takes time, you know. At the past through, and you, it is not easy. Sure, my people man tell you when I was school, mama sure you are careful, no big, but now you're on your own. No fear, long bear you will package alright. You must judge successfully. You will not judge the better. Mama Deji, congratulations. Congratulations. Are you welcome? How are you? Thank God. Don, I'm impressed. You've made me proud all the way. But mind you, earring to our visiting. Ọkùnrin kí wẹ earring. Oh, ṣe Don mom, ó ti di ọkùnrin sìn. You are a responsible man sìn. And may when say you are going to be one of my managers in my office. You know, you should wear yours. Office Mutimbo by Emi àti Mr. Pangboshi, Baba Morayo. We were discussing about Otula ní graduation ceremony àwọn ọmọ wa. At first, mo kọ́kọ́ rò báyìí wípé bóyá kí ká chata bí Mr. Biggs àti àbí snacks tàbí kò sí rice tàbí àkókò àwọn olóko. Gbẹ̀ kí n fi tọ́ ẹ létí o wípé bóyá ìwọ̀n tún lè ní àbá mímọ́ wípé kó wá kó àwọn aáyán àti àwọn sójà nílé ẹ̀kọ́ bá kó ọmọ mi. O ti rẹ́dí pa. Sọ fún mi mo gbọ́. Èmi ni at least mo ṣì ń gbò báyìí pé bíi 5 bags of rice tó ṣì wà lé mi. Mo lè sọ wọ́n sí ìyá ìmọ̀ ó ní ó tí o. Kí ni kí n wí fáwọn ọ̀rẹ́ mi? Then kí n fẹ́ sọ fáwọn club mi? Mo jẹ́rìí ìyàwó tí mo ní. Mo ń báyọ̀ ṣe. You are great. I'm more than great. By the time And you are great. Oh, ṣé ìyàwó mi? By the time you know about one of the GM of the company. O lè ti jẹ manager kọ́ bẹ̀rẹ̀ lórí manager náà o ti di GM. Mo ń gbọ́ ẹ. Ọmọ mi ti ń fọ́. Excuse me daddy. Morayo. I didn't try láti. O mọ̀ kó tó ń sọ mo ti mọ̀ ó ti tó má bọ̀rọ̀ ṣe bí odi mo mọ̀ bí tó ń lọ. Kò sanction ẹ̀. Ẹ fẹ́ fi dúró àwọn ni. Nígbà tí bàbá ẹ̀ ti jẹ́ ọ̀rẹ́ mi. Oh my God. Tí ìwọ jẹ́ ọmọ mi. Tóun náà lè jọ mi. Táwọn méjèèjì bá yóò ti dòun náà nìyẹn. Kí Morayo máa gbá yín kó máa gbá yín kó máa lọ kó máa lọ.
Call me. How are you? Longest time. Báwo ṣe wà pa? Mo wà o. Ṣé ìwọ ló ní mọ́tò yìí? Èmi lọ́lọ́run jogún ẹ̀ fún. Ó ti di big boy tán o. Ọmọ pẹ́ dàgbà. Ó máa tún lo gold chain. Èlò ń ta nà, èlò ń ta. Big boy, wọ́n ṣe ni máa sọ bẹ́ẹ̀. Kí ló wá ṣe ń bì? Mi kàn ń rìn kọjá ni mo ní kí n ra nǹkan tí mo gbàgbé àti rà lọ́jà ni. Anyway, èmi náà máa ra food stuff bí torí pé ó máa ń nice. Demonstrate àti wọ̀ gbòòrò lọ because ní àbáyé bí ni mò ń gbé. Mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀mí ìdẹ̀mọ̀ bóyá o lè fún mi òye ẹ̀. Actually, mi mind àti gba address ilé ẹ̀, you know, maybe one of these days yín kan wá visit ẹ̀. Kẹ́mi furniture, so address lèmi ló wá gbé bí kíní kan yẹn. Mo ní láti béèrè. Card mi, but the most important thing ni pé tó bá fẹ́ wá kó pè mí, tó máa ń busy gan nowadays. Okay, máa pè ẹ́ one of these days, okay? Màá dé appreciate it. So Lera. Ó dàbọ̀. Tí o bá fẹ́lẹ́dẹ̀ sílé, a máa fẹ́lẹ́dẹ̀ ní ọ́fíìsì sílé. Pàdú Lúkà, ṣé ibi tí ó yẹ kéye wà lélẹ̀? Èèyàn la fílẹ̀ sí ilé Lúkà. What is wrong with you? Kí ló ń ṣe ẹ́? These days, tí má gbé gbá, wà ní ìlú ìgbé. Tí má gbà wà, wà ní ìlú ìgbé. Kí ló ń ṣe ẹ́? Tó bá gbé gbá àti olóòmọ̀ tó. Tó gbé àwọn olóòmọ̀. Do you understand? Nonsense. Morayo tèmi, ọmọ aláyọ̀, yunifásitì kejì ló wà yìí o, ilé ọkọ ilé ẹ̀kọ́. Dèjì. Agbára kan wà o. Agbára. Yes, who is that? Hello. Kevin. How are you? Báwo ṣe wà pa? Oh wow. Báwo lè ti jẹ́ rẹ̀? Hi. Báwo ń jókòó? Thank you. So, ọ̀dọ̀ ẹni bí? Anyway, ibi tí mi manage for now. You're not doing bad for yourself. Anyway, I appreciate that. So, báwo lè ti generally? A dúpẹ́ lọ́dọ̀ náà. Kí ni mo fẹ́ ọ̀bẹ báyìí? Anything soft. Morayo ńkọ́? Morayo ti wà nílé ọkọ ẹ̀ o. Big boy ló fẹ́ sìn, big girl ni ọ̀rẹ́ mi o. Ọmọ tó yẹ pé ọkọ ẹ̀ máa ń travel lọ bọ̀ bẹ́ẹ̀ nílò ẹ̀kúlé ilé wọn ni. So who is the lucky one? Dèjì ni náà, ó yẹ kó mọ Dèjì. Former boyfriend ẹ̀ ní school ń gbà yẹn. Well, anyway, there's time for everything, Sha. Dúpẹ́ lọ́dọ̀ náà, mo sọ̀rọ̀. Jẹ́ kí n ọ̀rẹ́ mi gbọ́. Mọ́ gbọ́. Wá náà kún mi. Ṣé ìwọ nìkan ló ń dá gbé gbogbo bíbá yìí àbí ìyàwó ẹ̀ travel? Èmi nìkan mo ń dá bébí náà. Mi ti marry. O ò níyàwó. Kí ló ń dúró dè? Kí ló ń dúró ṣe?
ó ti ní everything oníṣẹ́ onílé kí ló wá ń wá kiri. àṣé kí wàá lélẹ̀ náà kò ń ṣe achievement náà there is time for everything there are still have done it we then get it complete. ẹ wò ó bu ògiri kò ń ṣerú nìkan ló bu ó bu ògiri pẹ̀lú ẹ̀ ìyàwó ẹ̀ tó bá tún wá ń rìn lóru bí ọ̀rọ̀ tó bá tún wá wọlé ìyàwó ọkọ mi máa jẹun o á tún lóun jẹun ojú ẹ ṣàánú ìbàbà torí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú ẹ gbà mí. ẹ wò ó tiẹ̀ wá sún mi débi pé mo wá bẹ̀rẹ̀ sí ní ìbéèrè mi léèrè pé ṣé mi ìdá tó ni àbí ṣé mo burẹ́wà tó yẹn ni tọkọ mi fi ń reject mi. Kẹ́mi iṣẹ́ ìwọ lọ dàrú lọ́kàn ara rẹ àbí ẹ̀ṣọ́ fún ọ wípé ọ̀dà wọ́n bẹ̀yàn bá ṣọ bẹ́ẹ̀ fún ọ wípé ṣírò ló mú. a ní tó bá di pé ókè o a fẹ́ sùn wọn ká jọ ṣe kínní tá à ń wí yìí ó máa tì mí ni. ọlọ́mọ ìṣọ́ bíi ọmọ kan tí ń bẹ̀lẹ́ kùdélé wa ṣúlá ní jẹ́ sórí ìtẹ̀ ìṣe yín ó tó báyìí bí ọ̀fàfà ló ṣe kó ẹnu jẹ́jẹ́ pé báwọn ọkùnrin tún ṣe pìtìmù lórí ẹ̀lì tí ó tún máa ṣọ́ fún pé àní ń gbàfẹ́ wọ́n ṣì bẹ́ẹ̀ ni wọn ò sì ní kó lọ́dọ̀ rẹ̀ ṣé bọ̀tọ̀ wa ọmọ kó dùn. bàbá Ọlọ́run ẹ jẹ́ kó ràn ọmọ tèmi kórí bẹ́ẹ̀ o ẹ rí bó ṣe dúró tó dúró dáadáa ńlẹ̀. kò tiẹ̀ ní rí bẹ́ẹ̀. ẹ ṣàánú mi ojú ẹ gbà mí. àmọ́ sórí bí ẹrù bá kọ òkè tó tún kọlẹ̀ ó níbi kan tá a gbé ilé iṣẹ́ ìfẹ́ láṣẹ. sọ́ọ̀lù ní sì gbọ́ gbọ́ iṣẹ́ ìfẹ́ sórí iṣẹ́ ńlá kan láṣẹ iṣẹ́ ìfẹ́ láṣẹ. a ní sìgìdì akọ kan sìgìdì abo kan àwa kí ó kọkọ rẹ kì í jẹ. Kúmi ní jẹ a pè ó kọ Kúmi sí tọkùn. bàbá tó bá fẹ́ orúkọ ìyá ẹ̀ máa wà fún mi. wọ́n rọ́ọ̀ṣì ara rẹ ṣèbọ́bìnrin ló bí. bẹ́ẹ̀ ìyá bá tán wọ́n dáadáa lórí àwa mú méjèèjì ọ̀kẹ́ tí pọ̀ṣọ́ kọ̀ṣẹ́ ṣègùn ní ọ̀ṣọ́ mọ́ yóò ṣàná oníṣẹ́ mẹ́ta oṣù. 7,000 bàbá máa fún yín 10,000. tí mọ̀mọ́ láǹkà ọmọ yìí sínú tiẹ̀ yóò dà fún ọ. bàbá kékeré tí wọ́n nìyẹn tẹ́ bá lè bá mi ṣe tó bá lè rí bí mo ṣe fẹ́ gbogbo tẹ́ bá fẹ́ báyìí náà ṣe. torí lẹ́nu náà bá wá yanjú ẹ̀sẹ̀ ń wà dé kọ́ ọba nkọrin kankan òjì yìí bá orin làá máa kọ sínú babaláwo bá dùn á ní ọ̀pẹ́ pẹ́ o ọ̀pẹ́ pẹ́ ayé Ìbàdàn jẹ́ o ọ̀pẹ́ pẹ́ níjẹ́ èkú amúbọ̀bá. bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ lọ́mọ jẹ́ lọ́wọ́ òbí rẹ̀ òbí tó jìṣẹ́ jìyà lórí ọmọ o ṣówá yẹ kígi tíya torí ẹ̀gòdì kó má súná fún níyà bó ṣe wà lọ́wọ́ ọmọ ló wà lọ́wọ́ òbí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́yẹ̀wò bí eré ṣe ń lọ.
Oh God, the shit on everybody there alone, their separate ways. Because if they can call, because anything. Okay, I like it. Ẹ mú Victor yẹn. Ẹ bá mú Victor yẹn. Kékeré ni àbí ńlá mà? Ńlá ló kó méjèèjì. To think, you know. Why didn't miss what I couldn't find? I don't understand the watch. You know, the shop anyway. That's just it. That is just it. Anyway, come here. Kí ló dé tó dúró bí àlejò báyìí bí ilé ló ti jáde? Ó sọ pé wọ́n rí àlejò tí mo rà fún mi. Ṣé lè tọ́? Like you that doesn't think. On a fallow ground, Morayo, you don't think. Every time we look at my it's to make him buy. There's no day you can put to ever suffer to do. Tired, don't sue me. Every time me and Tia man so close range. Mama she kill Wale. That is the fact. Don't love me! Keep quiet! Who hate me? Why you hate me? Why appreciate me? You don't think you run my own, you think?
ẹ wá wo Mọ́ráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ̀. ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ̀. ohun tí a bá sọ kó padà lẹ́yìn ọ̀la wọn o. lẹ́yìn ọ̀la wọn. kún mi bá mi gbé báàgì mi àbó tún fẹ́ kí n lọ lẹ́nìí ni. ó ga fún ẹ. kò dàbí kẹ́ fi wálé kẹ́ máa lọ náà bẹ́ẹ̀ ni àkóso náà fi ṣe. bẹ́ẹ̀ náà ni èmi náà rí bẹ́ẹ̀. mama ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó wà very important. náà aláwọ̀kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé kẹ́mi dẹ̀ ti fẹ́ra kù for now. kí làwọn nǹkan wo ló yẹ kó máa ṣe àwọn nǹkan wo ló yẹ kémi náà àsìkò sì máa ṣe fún. bàbá àbúrò ó dà jẹ́ ìṣàlàyé fún ẹ sórí lásìkò tí ó wà yìí kò gbọ́dọ̀ ṣiṣẹ́ agbára mọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo èmi ni wá lọ ṣe léè fún mi wá lọ ṣe tàn fún mi kò sí yẹn ń bẹ̀ mọ́ o ìwọ́dẹ ní Mr. jẹun kóòkú o láìkì yan bíi kíre kò lè gbọ́dọ̀ yan mọ́ ń sìn yìí o kó má wulẹ̀ tán rẹ̀ jẹ. ẹ ti ń kọ́ lọ́lẹ̀ nìyẹn náà. ṣèyẹn lé ní èjì tó bá yẹ kó sùn kò jẹ́ kó sùn and pàápàá jùlọ àwọn oúnjẹ tó máa jẹ́ sìn ó ti yàtọ̀ kò lè jẹ just any oúnjẹ mọ́ àwọn bíi fruits kò gbọ́dọ̀ tán lé àwọn bíi ẹ̀fọ́ ní nǹkan kan ó gbọ́dọ̀ wà lé kò dẹ̀ gbọ́dọ̀ jẹran jù aláboyún ò ń jẹran jù ẹja ló ń jẹ ìbàtọ̀ tó bá máa jẹ yín gan kó o yọ tinú ẹ̀yẹn kúrò white ẹ̀yẹn láláboyún ń jẹun kò dẹ̀ gbọ́dọ̀ jiná jù sọ̀rọ̀ mi ń yẹ bẹ́ẹ̀ ni èwo ló ga ń bẹ̀. ẹran kí ló tó fi lè jẹran. èwo ló mọ̀ má bí mi n tí n bá ní kẹ́ ẹ ṣe torí ẹ̀ ṣe kan rí ẹ̀ẹ́dẹ̀ ní jẹ́ àsọ̀rọ̀ bàbá Aláròyé ṣé o wá rí tó jẹ́ pabambarì olórí ibẹ̀ ni pé níjọ́ antenatal day o gbọ́dọ̀ máa gbé lọ toríjọ́ yẹn ni dókítà máa mọ̀ bí ẹ̀jẹ̀ ẹ ṣe rí ló máa mọ̀ bómi ara àti ti ọmọ ṣe rí wọ́n máa yẹ gbogbo nǹkan tí ó ti yẹ. Kẹ́mi kí ló dé? Kò kọ́kọ́rọ́ mọ́tò báwòrán wọ́ṣọ́wọ́ṣọ́ má ti rí kó ìwọ́ṣẹ́ ìlú. Yóò sọ nǹkan tí mo fẹ́ fún mi. And you keep quiet. Hey. Kó tún ti wáyé àlẹ́ ní pé ní àná tí mo wà ní ọ́fíìsì. Mọ́ráyọ̀ wà. Ó wá báyìí. Sún mi lójú ara pé in fact mo ṣàmọ́ àmọ́ mo ń ṣe mí. Wọ́n pé Dèjì sọ pé òun ò ṣe mọ́ àná náà lẹ ti finally òun ti make up mind òun pé òun ò ṣe mọ́. Jésù ta àwọn méjèèjì nǹkan. Kí ló kọ ẹ sí? Ọmọ ẹ. Ẹ má bàa sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má bàa sọ bẹ́ẹ̀ mọ́. Obìnrin lèmi náà. Kí ló dé? Láti ọdẹ rẹ̀ kọ́ ẹ sí bàbá. Láti ọdẹ rẹ̀ kọ́ ẹ sí bàbá. Láìsí báyìí kí ló kọ lù yín náà. Ọjà bá lọ ní ọ̀rọ̀ Mọ́ráyọ̀ ní onílẹ̀. Shut up your mouth. Ṣé o fi present tàbí ẹ̀ṣá? Kí ló ń pa ẹ̀ láriwo? Despite ìwà tó wà tó wá tí òun bá lọ́wọ́ èyí bàbá ẹ̀ òun lọ fún ìrọ̀lẹ́ náà ní lóyún níta sọ fún mi kí ni orí lọ́bẹ̀. Ẹ̀bùn dáàdi kí ló kọ ẹ̀rọ kó ní láìpẹ́ mi. Kí ló kọ mi? Kí ló kọ mi? Láti ọdẹ rẹ̀ kọ́ ẹ fún bàbá kúrú ẹ. Tí wọ́n lè fẹ́ sọ the right word to tell you. Ẹ̀wọ̀n jà o. Ọmọ gíga bẹ́ẹ̀ yẹn so o fẹ́ cause enmity láàárín èmi àti bàbá ẹ̀kọ́. Ìwọ dẹ̀ ni ẹ̀ o ìwọ ni o ìwọ ló kọ̀ọ̀sẹ̀ o wọ́n ti sọ pé ní bá bímọ ọ̀ràn ní òkun wá mú ọmọ ẹ̀ kó lọ tẹ nínú dáadáa kó tẹ inú ẹ̀ dáadáa kó má bàa kọ̀ọ̀sọ̀ náà ní àárín àwọn àti báńgó ṣe wà mí kó ya wá ọ̀nà tí a máa fi lọ pé families méjèèjì and resolve this problem lọ tẹ ọmọ inú dáadáa o lọ tẹ ọmọ inú dáadáa tẹ inú dáadáa mo sọ fún ẹ o. Tó bá sọ̀rọ̀ kó fún mi ní ìfẹ́ you said your watch had not been coming. And you are going. Did you use what you call? Mommy, my friend don't mommy me. And listen good. Listen very what? Listen very good. Okoko àlàáfíà kò nílé fẹ́rẹ̀ o. Ọ̀gẹ̀dẹ̀ igbódò kò ìyàgàn. Ó ṣì máa bímọ yẹn. Ìwọ ló dé. Tí
mo fi wọlé dé o dẹ̀ lọ lórí ìjókòó òun yẹn sílẹ̀kùn kalẹ̀ mo sọ̀rọ̀ náà tán títí mo tó lù ẹ́ ló ṣe tó tàbí irú ìrònú wo ló rò. ó ní ìsàlẹ̀ ó ń jábọ́ ẹlẹ́ẹ̀kẹta olúwa kúnú ẹgbẹ́ nǹkan ó lè kà á nígbà tí ọkọ ẹ̀ kú sí ibi tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ yìí ìwọ tó ṣe pé rònú ló ti fẹ́ fi ṣe rẹ̀ léṣe báyìí tí n bá tiẹ̀ wá síbi ìwò lè wá bẹ́ẹ̀ mi nílé kó wá ṣàlàyé tó ń ṣẹlẹ̀ fún mi. ṣé gbogbo àwọn nǹkan tí mo sọ fún ẹ pé kó máa ṣe pẹ̀lú ìyàwó àbí ìkan wà ní mẹ́ta kì í ṣe. wọ́n gbogbo wọn tẹ́ ní kì í ṣe mo ṣe ẹni pé wọ́n máa fún ẹ stress wọ́n máa drive everything ni mo ṣe. ṣé tó bá ti lóyún tó ṣe tó máa ń súnmọ́ ẹ kò wáyé kó máa jábọ́ bó ṣe ń jábọ́ yìí torí mo ti sọ fún ẹ̀ńdò sí àwọn obìnrin ara ọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wà tó ṣe pé tó ń bá ti ń dúró sí lára báyìí wọ́n máa ti fi sórí bẹ́ẹ̀dì ẹlòmíì dẹ̀ wà bóyún bá wà lára ẹ̀ láti dé wàn báyìí láti máa lọ sọ́nà kan lálọ́ máa rúbi lámáa fò kalẹ̀ tí ò lè ní sí tó ṣe ó wọ ọlọ́run ọba ló mọ bó ṣe ń ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ló fi wípé ọlọ́run owó kan ò jábọ́ lórí ọlọ́run èmi kò ní agbára ọlọ́run bíbí ni mo bí ẹ fún mi ẹyin mi máa fi gbé ọmọ ẹ dó ní agbára ọlọ́run ìyàwó ẹ máa fi inú ṣoyún nínú ilé mi á wá fi ẹ̀yìn ara ẹ̀ á fi gbọ́mọ ẹ̀kún ẹni ẹlẹ́ni nígbà ṣeéṣe. ó tún yí orí ìdìbò ó ti ń pọ̀ jù àdúrà ló lè ṣe ní kò jẹ́ ọlọ́run ọba nìkan la lè fọwọ́ sí níwájú wa ìwọ gan fún ẹ ò mọ ìgbà tọ́rọ̀ rí báyìí kó wá jókòó sí ìyàwó ẹ̀ gan. ìwọ jókòó síbi òun ṣe tì ìyàwó wà nínú ilé òun náà ṣe tì àsìkò ikọ́ ló yẹ kó o dì mọ́ ìyàwó ẹ̀ kó o máa tù nínú kó má fi rònú ṣe rẹ̀ léṣe nígbà tí ìwọ ọkùnrin kan gan pàápàá tó jókòó síbi tí rònú ti ṣe ẹ́ dáadáa kí n má sọ mi ó wá sọ pé kíní kan ṣe ẹ́ kù sí ẹ kì í gbàdúrà ẹ ti jìnnà sọ́lọ́run ṣó tó ń sìn gbogbo nǹkan láyé yìí ó yẹ kéèyàn máa fi síwájú ọlọ́run ọlọ́run mọ́jọ́ tó ti lọ sí ṣọ́ọ̀ṣì. máa ronú mọ́ ọ̀gẹ̀dẹ̀ igbódò kó ìyá gan ó sì máa bímọ yẹ. Jésù kò dẹ́kun ayé yìí Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi kò jẹ́ gbàgbé mi wá kò jẹ́ gbàgbé mi ẹ̀wọ̀ rẹ̀ òtítọ́ wá kò jẹ́ gbàgbé mi hallelujah ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ní orúkọ Jésù ní agbára ìjà Jésù olùkọ́ ọmọ ẹ̀mọ́ ọba tó pàdé gbà àti agbára àgbẹ̀yọ̀ká nínú orí ọ̀fẹ́ nínú ọlá nínú ògbó nínú ẹwà nínú orí ọ̀fẹ́ nínú ọwọ́ agbára nítorí ìpínlẹ̀ òní ọlọ́run àgbáyé gbogbo ọba ẹ̀yìn ẹ̀mí àwọn wòlíì gbogbo ẹ̀yìn ìjẹ̀lẹ́ tó bí àtọ́ fún ìdarí tẹ̀sán olúwa ó dáríjì ọlọ́run ìgbà ó dáríjì ọlọ́run àwọn ọmọ ọjà ìsúná ní omi àti ẹ̀jẹ̀ tó jà ìsúná ẹ̀mí ní sẹ́gun fún yín ogun tó ti sẹ́wà ẹ̀kọ́ mọ̀ṣẹ́ padà pè sí Jésù agbára wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Bàbá lógo. Ẹ̀mí ọ̀run mú mi bí láti sọ fún yín wípé ẹ̀yin ìdílé wọ́n ti ṣe ìkìlọ̀ kan fún yín ní ìṣáájú lórí ọmọ yìí. Ìkìlọ̀ yìí 4 ló bọ́ sí ẹ dẹ̀ pa 3 mọ́ ẹ ò pa ọ̀kan tó kù mọ́ a ò mú mi jù báyìí lọ. Ẹjọ́ ìyá ní Ísírẹ́lì ẹni apá májẹ̀mú 3 mọ́ nínú 4. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ìkan tó kù ẹjọ́ ṣàlàyé fún wa. A ò mú mi jù báyìí lọ. Níwájú onímọ̀jẹ̀mú òdodo níwájú ọba ẹ̀rí tí a forí balẹ̀ fún lóde ọ̀run. Ẹ̀mí àwọn wòlíì ń bá mi sọ̀rọ̀ dádì. Olúwa sọ fún pé ẹni agídí ọkàn tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí a súnmọ́ wọn Olúwa Ọlọ́run alààyè pẹ̀lú orí ọ̀fẹ́ á mú kí ọkàn yìí wálẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí ìránṣẹ́bìnrin yẹn sọ nínú ilé Ọlọ́run alààyè. Ẹ̀mí àwọn wòlíì sọ fún mi pé ọmọ wa ìlú bá wù. Máa wo bí ọ̀rọ̀ tí wọ́n wá o lórí ẹjọ́ lẹ́yìn kí ló ṣe. ẹjọ́ kò yé mi ẹ̀ láyé mi. Ẹ̀mí Ọlọ́run alààyè ní kí n sọ fún yín níwájú ọba ẹ̀rí níwájú onímọ̀jẹ̀mú òdodo pé nínú ìjọ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ alàgbà kan wà níbẹ̀ èyí tó ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí mọ̀jẹ̀mú lórí rẹ̀
wípé a kò gbọdọ̀ ṣe ṣùgbọ́n tí a ti ṣe. ẹjọ́ alàgbà kí wàá ní àṣìṣe tó wà níbẹ̀. wípé kẹ́ kí èsàrà lórí ẹlẹ́dàá ìránṣẹ́ yìí èyí tí ẹ lè ṣe kí ni tí ẹ ti fọwọ́ pẹ́ ìránṣẹ́ yìí ní ẹlẹ́dàá. máa wọ bí ọ̀rọ̀ tí wọ́n wá. That irritates me, ó disgust me. Irú rubbish wọn ni kí wọ́n máa jọ. Mo dáná ẹ̀kọ́lẹ̀ imagine mo ní kó bá ra provisions mo lè gbé lọ sí school lónìí. Kò ní ti ra provisions mi. This idiot. Níbi ayé ẹ̀ tí máa túbọ̀ tó pè ní idiot, máa gbá ojú ẹ̀ ó ti tó sọ̀rọ̀ ẹ̀. ṣé òun bá a bí o. Rárá sọ. Mọ́mọ́ mi, pa inú ẹ̀ mọ́ bẹ̀. irú nonsense wo nìyẹn? Láti jẹ ìgbọ́rú ẹ̀ mú láyé ẹ̀. Ìwọ ò lè lọ́ra, ká ló fẹ́ jẹ́? Ìwọ kọ́ ló ń kọ́ lọ school, ó lè lọ́ra ni. Mo lè bí ìkọ̀kí sọ di mẹ́wàá ni. Ó mọ̀ wípé bá ṣe bẹ́rù la bọ́mọ ni. Mo ní kó yẹ máa pariwo mọ́mọ́. Ó tó ń kọ́ lọ sí school, ṣé ó lè rà fúnra rẹ̀? Mommy, that is not the point. The point is idiot ni gẹ́ yìí. Láyé mọ́ ti sọ bẹ́ẹ̀ mọ̀. Tí bá tún gbọ́ wípé òkè gbé mọ́, máa gbá ojú ẹ̀ fún ẹ. Ọmọ mi orí kí ọ̀yọ́ ọmọ máa jọ. Ẹ sọ bẹ́ẹ̀ mọ́. Ìyá gbọ́dọ̀ bínú. Padà bọ̀ là ń pariwo ọmọ ètò ìlú àwọn ọ̀dọ́ wa tó ń ṣépè fún un. Mo lè ti kìlọ̀ fún títí wípé àṣebẹ́rù la bí ọmọ. Iṣẹ́ pé torí wọ́n wá ṣe ọmọ ọ̀dọ́ ní wọ́n máa sọ̀rọ̀ sí bí ò ṣe yẹ. Mo máa bá wí bí tí mo ti ń bá wí. Ọmọ mi tún ṣe nǹkan tó bí mi nínú. Mo ṣe ṣe gbá ní. Ó ṣe ṣe gbá kí ni? Kí ló ṣe ṣe gbá? Ó gbá bá ló ṣe ṣe gbá. Báwo ló ṣe ṣe gbá? Olùkọ́ bá pè mí. Jésù Olúwa wa inú ilé Ọlọ́run wa wà. Òun tó fa gbogbo àwọn orúkọ nílò lórí ìránṣẹ́ yìí. Èyí tó fa ìlórí ọkàn tó jẹ́ kí ìránṣẹ́ kó wọn rìn káàkiri. Ẹjọ́ alàgbà ní ọ̀nà àbáyọ. N tó fà gan-an ni. Ṣùgbọ́n ní àwọn Ọlọ́run alàyè wa ń sọ fún wa wípé àfi tí ó bá ṣe alábàápẹ̀dé ẹni tí ó kọ́kọ́ kọnu ìfẹ́ sí ní ọjọ́ àìrọ́ rẹ̀. Ṣé o mọ ẹ? Àní ṣé o mọ ẹ tó kọ́kọ́ tẹ̀lé ìfẹ́ wọ́ ẹ̀ láàbí? Ó ń gbé kìrìkìrì dé ewé kúrò. Ó mọ ibi tó ti lè rí kúrú báyìí. Pẹ̀lú agbára Ọlọ́run, ọba tó mú àáké jáde nínú odò Jọ́dánì. Nígbà tí ẹ ti tọ̀ wá, gbogbo wọn á ṣe déédéé, àtúnṣe á wà. Pẹ̀lú àdúrà, wọ́n á pàdé ara wọn. Kò sí tí owó Ọlọ́run alàyè ń ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Ní agbára ìyẹn Jésù Kristi. Olúwa Ọlọ́run àgbáyé kó sọ̀kalẹ̀ wá. Ẹ̀mí àwọn olùkọ́ ibi ẹ̀mẹ́ rí. Olúwa Ọlọ́run àgbáyé kó rà yín padà. Ẹ̀mí ọkọ̀ àwọn agbára. Olúwa Ọlọ́run àgbáyé kó dá ní ọkọ rẹ̀ wá. Olúwa àgbáyé ibi ẹ̀mẹ́. The other time tí mo bí yẹ kó ṣe rí ṣàtúnṣe ọkùnrin ní ìdẹ́bí nínú bí mo kí n lò bí lọ́sùn má bí gbogbo nǹkan tí bá ń ṣe fún mi. Wọ́n mi dẹ̀ láìpẹ́ gan in fact bó ṣe bá mi sọ̀rọ̀ lẹ́kìn padà consider ó náà sọ ní àmì ní take care sí pẹ̀lú ara everything be know àmọ́ ẹ̀mọ́ mi láìpẹ́ gan I don't know àmọ́ máa ń mi kàn jẹ́ fún yàrá ẹ̀ kí ló máa fún wọn. Bẹ́ẹ̀ mo bọ́lá gbọ́ ọlọ́run lẹ́yìn èyí. Kẹ́mi olórí burúkú ọ̀hún dà, ọmọ òṣè ọmọ má ṣàfàì, ìdílé fún mi. Ẹ̀gbọ́n mi. Kó má lọ gbọ́ fún ẹ. Ẹ̀gbọ́n mi. Ìwọ nílò òṣè ọmọ olè, ọmọ ọ̀ránù, ọmọ má ṣàfàì, olè tó ń kóyún jẹ́pọ̀ òpó bí ẹ̀pà. Ilé yóò ṣàyè àṣírí ètí. Ẹ̀gbọ́n mi. Àṣírí ètí tú. Kí ló dé? Mi ò láìpẹ́ tẹ̀ ṣe mí. Lóyà time tí kẹ́ ẹ̀ ṣe àwọn ọmọ táwọn ọmọ ṣe ń jẹ́ inú ọ̀rẹ́ sọ pé ilé ìjẹ́ bí ti ṣe ń kọ́ sórí. So kí ló dé ṣe mọ́ mi ṣe ń dalé mi. Bẹ́ẹ̀ni sáwọn ilé òfowó ni ojú mi. Ilé àwọn àwọn ẹ̀gbọ́n mi ẹ ṣe sùúrù mu. Ẹ ṣe sùúrù. Ibẹ̀ ni wá pè mí. Àmọ́ ẹ wo ó yẹ kẹ́ bọ̀wọ̀ fún fá o. Bẹ́ẹ̀ tẹ́ bọ̀wọ̀ fẹ́ mi. Ẹ jókòó. Èmi náà jókòó. Fún mi. Kí ló ṣẹlẹ̀ gbọ́ bí Mi ò bẹ̀jọ́, ìwọ náà jókòó. Aya mi. Ẹ̀gbọ́n mi, ẹ wo mi o. Ẹ̀gbọ́n mi. Kì í ṣe bí ìjọba jókòó sí wọ́n. Aya mi. Mo ní òde jókòó sẹ́ ẹ̀. Má jẹ́ kó jókòó o, mi ò ní gbà.
ẹ wọ kí ni kẹ́mi ṣe. mú mi jẹ́nu ẹ̀ lọ́wọ́. mo dábọ́ ń ṣe iná. mú mi mo ní ọgbẹ́ mi ẹ lọ. ìwọ náà sọ tó lánàá sọ. ẹ wò ẹ̀gbọ́n mi ẹ wọ́n dúpẹ́ tẹ̀ wọ́n ìfọ́dọ̀ kò rí fífọ́ o. ẹ bá jáde sùúrù. aya mi fọ́pọ̀ ló ti jẹ. èmi ló dé Tóyin tó ló ń bàjẹ́ lára rẹ gbogbo ìgbà. kò yé mi ọtí náà ní kọ́tẹ́ ẹ̀ sọ. kò yé ọ. Ọlọ́run ló ń ṣọmọ Ọlọ́run dẹ̀ ló tún gbà padà. Ọlọ́run ní fi sọ ìwọ òde ìka tó ń tó jẹ ìdí ẹ̀yìn. ṣọ́ọ̀bù ni ẹgbẹ́ mi sáwọn ní kẹwàá yẹn. ẹ̀gbọ́n mi òun ló wá di ọ̀rọ̀ náà àmọ́ ó balẹ̀ yí gbogbo wa nípa ṣe fún mi ẹ̀ gbádùn aya mi òun náà mọ̀ nípa ọ̀rọ̀ náà. ìyá máa wí tẹnu ẹ̀. òye ìṣàánú mi bàbá torí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí. ẹ wò ó tiẹ̀ wá sún mi débi pé mo wá bẹ̀rẹ̀ sí ní ìdíra mi léèrè pé ṣé mi ìdá tó ni àbí ṣé mo burẹ́wà tó yẹn ni tọkọ mi fi ń reject mi. Kẹ́mi iṣẹ́ ìwọ lọ dàrò lọ́kàn ara rẹ àbí ẹ̀ṣọ́ fún ọ wípé ọ̀dà wọ́n bẹ̀yàn bá ṣọ bẹ́ẹ̀ fún ọ wípé ṣírò ló mú. a ní tó bá di pé ókè o a fẹ́ sún ọkà àjọ ṣèkínní tá à ń wí yìí ó máa tì mí ni. ọlọ́mọ ìṣọ́ bíi ọmọ kan tí ń bẹ lẹ́kùnlé ilé wa ṣúlá ní jẹ́ sórí ìtẹ̀ ìṣe yín ó tó báyìí bí ọ̀fàfà ló ṣe kó ẹnu tí ó jẹ́ pé báwọn ọkùnrin tún ṣe pìtìmù lórí ẹ̀lì tí ó tún máa ṣọ́ fún pé àní ń gbàfẹ́ hàn wọ́n sì bẹ́ẹ̀ ni wọn ò sì ní kúrò lọ́dọ̀ rẹ̀ ṣé bọ̀tọ̀ wa ọmọ kó dùn. bàbá Ọlọ́run ẹ jẹ́ kó ràn ọmọ tèmi kórí bẹ́ẹ̀ o ẹ rí bó ṣe dúró tó dúró dáadáa ńlẹ̀. kò tiẹ̀ ní rí bẹ́ẹ̀. ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí. àwọn sórí bí ẹrù bá kọ òkè tó tún kọlẹ̀ oníbì kan tá a gbé ilé iṣẹ́ ìfẹ́ láṣẹ. sọ́ọ̀lù ní ṣe ìgbàgbọ́ gbọ́ iṣẹ́ ìfẹ́ sórí iṣẹ́ ìfẹ́ láṣẹ. a ní sìgìdì akọ kan sìgìdì abo kan kí ó kọkọ rẹ kì í jẹ. Kúnmi ní jẹ́ a pè ó kọ Kúnmi sí tọkùn. bàbá tẹ bá fẹ́ orúkọ ìyá ẹ̀ máa wà fún mi. má rọ́ọ̀ṣì ara rẹ ṣèbọ́bìnrin ló bí. bẹ́ẹ̀ ìyá bá tán wọ́n dáadáa lórí àwọn àmú méjèèjì ọ̀kẹ́ tí kọ̀ṣẹ́ ṣègùn ní ọ̀ṣọ́ mọ́ yóò ṣàná oníṣẹ́ 3,000. 7,000 bàbá máa fún yín 10,000. ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ léṣe. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wọ́n bá yẹ ọmọ mi jẹ. ẹ bá ṣe sùúrù. ọlọ́wọ́ mi fún ẹ ọlọ́wọ́ ni fi fún ẹ wò mí ilẹ̀ tí rí ẹ fara balẹ̀ wò mí ọkọ tó fẹ́ láàárọ̀ èmi lórúkọ rẹ̀ Olú lórúkọ ẹ̀. mo ṣẹjú ẹ̀mí náà fúnmi mi ló mú mi lọ sọ́dọ̀ ṣé babaláwo pé ká mú ọkọ mi kúrò lọ́nà fún ìfẹ́ tí mo ní sí fún mi. ṣé o àmọ́ gbogbo iṣẹ́ báyìí mo ti ní mo ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ mo ti rí sáìnì inú gbogbo iṣẹ́ àwọn pààyàn báwọn ti. fàgbèmí ṣé ọmọ bí tá di ọ̀rọ̀ wá sí. ìdèsí ń bẹ́ ń tòsí yé jáàtò tí ń bẹ́ ńlẹ̀ yìí ọmọ ìṣe ọ̀dà ṣé ó lè bá ń rí fọ́ńtò rẹ̀ fún wọn. bàbá ṣé fọ́tò lẹ́fẹ́ 20 ẹ̀wọ̀n tó wá. ìjẹ́ ọba tiẹ̀ kó wa á lè ṣẹlẹ́ẹ̀tì nínú tá a bá ṣẹlẹ́ẹ̀tì á wè tá a lò ń bẹ̀ àmọ́ èèwọ̀n fẹ́ kọ́ ọmọ kíní kankan ni wọ́n ló lórí orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọ́mọ èèyàn gbọ́ tí wọ́n bá di pé igi bá dá lé wọn àbọ̀ ṣọ́ọ̀lì ṣì ń gbọ́ tí ọba ti di pé ẹlẹ́ òmítúárì rẹ̀ tàbí pé ó ti dòmítúárì dákun mọ́ lọ́bẹ̀ lọ́rẹ̀ bá ṣe wípé bọ́yá ọlọ́rẹ̀ kẹ́dùn o tọ́lá ọ̀gbọ́dọ̀ sunkún bẹ̀. ọ̀gbọ́dọ̀ lọ. kí ló fẹ́ lọ kò lọ bẹ̀ kò ní lọ kí ló fẹ́ lọ ṣe. kì í lọ dáadáa kọ́ mọ́ lọ. ó lè pọ́mọ tèmi kò tún rẹ́ lòmíì kò tún lè pọ́mọ tèmi kò sí yẹn bí ó lè ìka apààyàn. wá gbọ́ o kó o fẹ́ ìgbà ọkọ láyé o ò lè rọ́mọ bí o nítorí mo ní kó sọ yìí òun la fọ́ ọmọ látòjì ọ̀run bẹ́ẹ̀ mo sọ fún ọ ó ní mo lóde fẹ́ ẹ̀rọ ti pààyàn.
ìwọ fún mi ní ọjọ́ ìdíje ẹ̀ tánú obìnrin náà tó kọ́kọ́ jẹun kọ́. Mọ́ráyọ̀. ẹ̀gbọ́n mi jẹ́ Mọ́ráyọ̀ wá gbọ́ tó wá ní Mọ́ráyọ̀ tá à ń sọ yìí ó wà wá lọ nítorí fóun lásán ọmọ látòjì ọ̀run. mi ò gbà yẹn gbogbo ìtọ́ ìtọ́ látàrí ọ̀run mi ò gbà yẹn kó o lè fẹ́ Mọ́ráyọ̀ mọ̀ gbọ́ kí Ọlọ́run ní àwọn àti ọmọ ọ̀rọ̀ tí Mọ́ráyọ̀ yẹn tó ṣe ní ẹbí mi ò fẹ́ rí mọ́ o. Mọ́mí ẹ ti kẹ́ ẹ̀ ṣe rí Mọ́ráyọ̀ láti rà for a very long time. ẹ ṣe ẹ wá gbọ́ o àti kún mi o àti Mọ́ráyọ̀ kì í ṣèbí wọn ihun tó fà á òun láti rí ó ti jẹ́ gangan nìyẹn. bẹ́ẹ̀ ó ṣe àwọn kan tí ò dá sí family bàbá yìí lóòótọ́ mọ́mí ẹ̀ tó ẹ̀gbọ́n mi. Sorry. Ace, speak to the finger. I've told you times with that number. Kumi, let's face it. Èmi àti ẹ, a kì í ṣe caliber kan náà. We are not of the same setting. Mọ́ráyọ̀, take everything. Kúrò kan má bá mi sọ̀rọ̀ mọ́. Wo á tẹ̀dá fún ẹ, wàá sórí ilé. Mọ́ráyọ̀ tèmi nìkan. Mọ́mí àti dáàdì nǹkan. Mo mà tún love dressing ẹ lẹ́nìí o. Mọ́mí àti dáàdì nǹkan. Ẹni àgbàdo gbé múra tó mú yóò wá òkè. Ẹ ní sùúrù fúnra yín o. Ìgbà ara là ń búra o. Yóò bí tiẹ̀ ńgbà tó yẹ. Ẹ ṣe. Very good, bó ṣe jàre. So ẹ ń kọ́ra ìjẹ́ pé múra tó mú yóò wá òkè ni àbí. Ìwọ ló mọ̀ fílẹ̀ ẹjọ́ ẹ pọ̀. Wo sórí arógbó ṣomidan rí sórí ìyá ọkọ ẹ̀yẹ pàápàá ó ṣe jù ẹ lọ bóun náà ti múra nìyẹn ní ìbáwí. Dáàdì. Wò ó tún. Ìgbà wo lẹ lọ sí Islam? Òun lẹ́yìn tó gbé wá fún mi. Ìrìn àjò ìdánláyé ó lóun ti lọ pọ̀ sí i. Ọlọ́run rí inú mi kú mi. Mo fẹ́ kó mọ gbọ́ngbọ́n. I swear to God. I still love you. ní ọjọ́ ìdíje ẹ̀ tánú obìnrin náà tó kọ́kọ́ jẹun kọ́. Mọ́ráyọ̀. ẹ̀gbọ́n mi jẹ́ Mọ́ráyọ̀ wá gbọ́ tó wá ní Mọ́ráyọ̀ tá à ń sọ yìí ó wà wá lọ nítorí fóun lásán ọmọ látòjì ọ̀run. Are you sure? Èmi máa ń gbàgbọ́ owó táwọn ọmọ ṣe gbé tó ẹlẹ́dàá ọmọ lè ràn orí rẹ̀ bí kò ṣe dára ká kẹ́ ọmọ lákẹ́jù bẹ́ẹ̀ ni kò dára ká máa bá ọmọ wí ṣáṣá o kò dára ká máa gba ọmọ lórí o ẹlẹ́dàá ọmọ lè ràn mọ́ orí rẹ̀ bí kò ṣe dára ká kẹ́ ọmọ lákẹ́jù bẹ́ẹ̀ ni kò dára ká máa bá ọmọ wí ṣáṣá o. ojú líle díẹ̀ ojú ríran díẹ̀ ibi tí a pè ní orí kò yẹ ká fi sọlẹ̀ ká kọ́ ọmọ wa kó lè fún wa ní ìsinmi
kò dára ká máa gbá ọmọ lórí o ẹlẹ́dàá ọmọ lè rọ̀ mọ́ orí rẹ̀ bí kò ṣe dára ká kẹ́ ọmọ lákẹ́jù bẹ́ẹ̀ ni kò dára ká máa bá ọmọ wí ṣáṣá o. mo ráyọ̀ tèmi ò ráyọ̀ tìrẹ bí ayọ̀ wa kò ṣe ní dìbànújẹ́ ó dọ̀wọ́ wa àwa òbí gbogbo ayọ̀ ayọ̀lé o. kò dára ká máa gbá ọmọ lórí o ẹlẹ́dàá ọmọ lè rọ̀ mọ́ orí rẹ̀ bí kò ṣe dára ká kẹ́ ọmọ lákẹ́jù bẹ́ẹ̀ ni kò dára ká máa bá ọmọ wí ṣáṣá o. òbí jíṣẹ́ jìyà lórí ọmọ kò yẹ kó má jẹun ọmọ rẹ̀ dáadáa èwe ní sin obì ọmọ ni yóò sin wá ìran ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àti dẹ̀ ara kò ní ní wá o àmín. kò dára ká máa gbá ọmọ lórí o ẹlẹ́dàá ọmọ lè rọ̀ mọ́ orí rẹ̀ bí kò ṣe dára ká kẹ́ ọmọ lákẹ́jù bẹ́ẹ̀ ni kò dára ká máa bá ọmọ wí ṣáṣá o. kò dára ká máa gbá ọmọ lórí o ẹlẹ́dàá ọmọ lè rọ̀ mọ́ orí rẹ̀ bí kò ṣe dára ká kẹ́ ọmọ lákẹ́jù bẹ́ẹ̀ ni kò dára ká máa.